Ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti láǹfààní láti mọ àwọn ètò. Orúkọ ti tèmi yí padà, Kẹ́mi Bùkọ́lá ni orúkọ ti tèmi jẹ́ Adẹ̀kú bó ṣe ń lọ. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ lénìí lórí àwọn nǹkan tí ó ń lọ ní afẹ́ dá sí. Kí tó máa bọ́rọ̀ mi lọ kí n polówó ọjà fún yín. A ní Kampala tí wọ́n ti rán síbẹ̀, Mali Kampala àtàwọn Kampala tiwantiwa ti Abẹ́òkúta tá a ti rán síbẹ̀ tá a dẹ̀ ti kóṣẹ́ sí tó wà òkè. A dẹ̀ ní lace lóríṣiríṣi tá a ti rán, gáùn a fi mìíràn gáùn fi mìíràn agbádá lóríṣiríṣi bẹ́ẹ̀. A dẹ̀ ní Brazilian gold ẹwọ́ tọ́run mi nìkú bólẹ́ máa wọlé èdè tí wọ́n nímọ̀ pé ẹ̀wọ̀ jewelries ẹ̀wọ̀ bó ṣe wà a ní gold ẹ̀, a ní silver and black òun lélẹ̀. A dẹ̀ ní silver and gold ní oríṣi mẹ́ta eléyìí tẹ́ bá fẹ́ ń bẹ àti àwọn Brazilian gold a ní 130 ó ní 110 ó ní 80 75 55 lóríṣiríṣi báyìí là ní àwọn Brazilian gold. A dẹ̀ ní àwọn ordinary set bí eléyìí tó yẹ pé ó wà òkè tó wò dẹ̀ gara, eléyìí tẹ́ pé tẹ́ bá wọ̀ ó wọ ojú tẹ́ pé ẹ lè wọ̀ lọ sí party lóríṣiríṣi set báyìí ló wà. Ẹ pe nọ́mbà mi. A dẹ̀ ní àwọn tọ̀bá irú eléyìí tí mo dé ní sẹ́rí pé rẹ́gí ló ṣe pẹ̀lú aṣọ tí mo wọ̀ yìí, rẹ́gí ló ṣe. A dẹ̀ ní àwọn scarf ní stone, a ní tọ̀bá lifter òun ni mo lò báyìí bí mo ṣe wà yìí, all back ni mo dì aládìmọ́lẹ̀ ẹ̀mọ́ra àwọn aládìmọ́lẹ̀ táwọn màmá ṣe òun ni mo lò. Tó bá jẹ́ pé mi ìlò tọ̀bá yìí ló máa pẹlẹbẹ ni, but tọ̀bá yìí ló máa jẹ́ kí gbogbo ẹ̀ wà òkè tó máa pípẹ́ ṣe ni tó fine. Then a wá ní auto gèlè fún ẹ̀yin tí ẹ bá fẹ́ tẹ́ ẹ̀ mọ gèlè wé bí tèmi. Èmi ò mọ gèlè wé, èmi ní parọ́ fún mi ìmọ̀ owó but bó ṣe wà ní ìsìn pẹ̀lú ìpèlè ẹ̀ bó ṣe wà láàárọ̀ èèyàn 12 ni mo ṣe báyìí mo set báyìí wọ́n fẹ́ fi ṣe ṣíṣe wọ́n ṣẹ̀wá gbé láàárọ̀ èèyàn 12 a ṣe pẹ̀lú ìpèlè pẹ̀lú gèlè báyìí a ṣe lóríṣiríṣi a ní black colour a ní blue a ní gbogbo lóríṣiríṣi òun ló wà níbí. So fún ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe ẹ kàn sí mi ó pọ̀ níbí torí ṣọ́ọ̀bù wa kò ní pẹ́ bọ́ sí títí ending of the next month títí August ending ṣọ́ọ̀bù yẹn máa bọ́. So àwọn ọjà tá a fẹ́ kó sí ṣọ́ọ̀bù náà ni à ń fi díẹ̀díẹ̀ wọ̀n níbẹ̀ yìí. So à ń retí yín fún ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣe irú gèlè yẹn ẹ jẹ́ kí n fi wọ̀n yín àwọn eléyìí tẹ́ bá fẹ́ ẹ máa pè wá pé Kẹ́mi Bùkọ́lá o, Kẹ́mi Bùkọ́lá a fẹ́ ru style ẹ wọlé báyìí tẹ́ bá fẹ́ ẹ kàn sí mi. Tẹ́ bá fẹ́ lè ẹ kàn sí mi. So à send ẹ̀ sí ní WhatsApp yín alábẹ̀bẹ̀ eléyìí irú ẹ̀ wà níbí báyìí blue gèlè la fi rán pẹ̀lú pèlè ṣe ti rí eléyìí tẹ́ bá fẹ́ ń bẹ̀ bí a fẹ́ ṣe ṣíṣe ni ò fẹ́ ìwà lè mọ gèlè yẹn wé gbogbo eléyìí tí mo fi hàn yín eléyìí tẹ́ bá fẹ́ ń bẹ̀ pè mí màá send ẹ̀ sí WhatsApp yín ẹ lè mú eléyìí tẹ́ fẹ́ ń bẹ̀ màá bá yín ṣe ẹ má worry Ọlọ́run máa ṣàánú gbogbo wa. A dẹ̀ ní àgbo nǹkan tó bá ń ṣe ń lágọ̀ọ́ ara ẹ pé Kẹ́mi Bùkọ́lá nǹkan tó bá ń ṣe ní àgọ́ ara yín báyà ara ń ro yín ni o báyà ẹ̀ ń tọ̀ ẹ̀jẹ̀ ni o báyà ẹ̀ ń yá ẹ̀jẹ̀ ni o báyà diabetes ló ń ṣe yín ni o ẹ ṣáà pé nọ́mbà mi nǹkan tó bá ṣe ẹ̀ ṣàlàyé ara yín lágbára lọ́wọ́ Ọlọ́run àìsàn ò ní fi àgọ́ ara wa ṣe ibùgbé kò ní jù báyẹn lọ ní apá ibẹ̀ yẹn. Mo ní fẹ́ sọ nǹkan kan nípa nǹkan tó ṣẹlẹ̀ ní kìíní yẹn ní Ọ̀wọ̀ àwọn ọmọ Ọ̀wọ̀ pè mí wọ́n dẹ̀ ṣàlàyé fún mi pé ọba wọn o ọba gidi làwọn ní o wọ́n ní ọba Ọ̀wọ̀ yẹn dáa gan. Ọmọ ò tó pè mí wọ́n ti tó bí 3 báyìí pé kí n sọ fáwọn èèyàn pé owó tí wọ́n ń dá yẹn o kò dọ́wọ́ bàbá o
iṣọ́ bàbá lowó wà o, kì í ṣe ọwọ́ bàbá ni owó wà, owó wà lọ́wọ́ àwọn ṣọ́ọ̀ṣì yẹn o. Wọ́n ní bàbá dẹ̀ lọ wo àwọn tí nǹkan ṣe ní hospital, wọ́n ní bàbá lọ bẹ̀, wọ́n dẹ̀ tún bàbá tún fún wọn ní, ó tún fún àwọn tí nǹkan ṣe ní 500,000, wọ́n fún àwọn tí nǹkan ṣe ní 500,000, ẹ máa gbọ́ o torí mi ò ní rìpíìtì ẹ̀ mọ́ o. Wọ́n tún fún àwọn tí nǹkan ṣe ní 500,000, kò dẹ̀ sí owó anybody ń bẹ, owó bàbá kábíyèsí ni, kábíyèsí ọba wa tìlú Ọ̀wọ̀. So ọba ìlú Ọ̀wọ̀ ń ṣe ọba játijàti, ọba èèyàn gidi ni tí gbogbo àwọn ìlú dẹ̀ ń wárí fún, tẹ́ pé ìwà wọn, ìwà ọmọlúàbí ni wọ́n, kó tó jọba gan àwọn èèyàn ti mọ̀ pé èèyàn gidi ni wọ́n. Wọ́n ní wọn ò dẹ̀ nígbéraga. So wọ́n ní kí n sọ fún yín pé owó ò sí lọ́wọ́ ọba o. Ẹni tó pè mí gan wà láàfin nígbà tó ń sọ fún mi, owó ò sí, kọ́bọ̀ ò sí lọ́wọ́ ọba o, kì í ṣọwọ́ ọba lówó wà o. Owó yẹn ẹ wá síwájú, ẹ wá sọ́dọ̀ àwọn pásítọ̀ yẹn, owó tó ní wọ́n kó fún wọn yẹn, kọ́bọ̀ ò sí lọ́wọ́ ọba. Ọba tún mówó títí ẹ̀, ó tún fún àwọn tí nǹkan ṣe, tí ìṣẹ̀lẹ̀ burúkú yẹn ṣẹlẹ̀ sí ni. Wọ́n dẹ̀ ní kò sí ọjọ́ tí ọba rántí báyìí tí tínú wọn ò ń bàjẹ́ pé nǹkan báyìí ṣẹlẹ̀ nílùú àwọn. Wọ́n ní wọn dẹ̀ ṣọba tẹ́ pé èèyàn kankan ò lè rí. Wọ́n ní ká bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ Ọ̀wọ̀. Wọ́n ní àwọn ọmọ Ọ̀wọ̀ nífẹ̀ẹ́ bàbá yẹn náà dẹ̀ nífẹ̀ẹ́ wọn. Wọ́n ń ṣọba tẹ́ pé wọ́n máa ń tilẹ̀kùn mọ́rí, tó máa ń ti géètì mọ́ra wọn. Wọ́n ní rárá o, wọ́n ní ọba tí wọn ò ṣerú ẹ̀ o. Wọ́n ní so ká jọ o, ká sọ fẹ́yìn tiwa o pé ọba àwọn ò ń ṣerú ọba bẹ́ẹ̀, ọba tó dáa ni o. Ọba o kò sówó kankan lọ́wọ́ ọba o. So Ọlọ́run á pọ́n wa lé o, ayé wọn ò dẹ̀ ní bàjẹ́. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ ni nírú ẹ̀ mọ́ lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run máa, gbogbo àwọn tí nǹkan burúkú ṣẹlẹ̀ sí yẹn, Ọlọ́run máa dùn wọ́n nínú. Ọlọ́run máa dùn wọ́n nínú. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ògo wa dẹ̀ máa bú yọ. Ìyẹn ni àwọn ọmọ Ọ̀wọ̀ ní kí n sọ fún ẹ̀yin tiwa tá a wà ní online àti gbogbo àgbáyé. Ọba wọn kò sí kọ́bọ̀ lọ́wọ́ wọn o. Ọba ò gbowó o. Ẹ jọ̀ọ́, mo fẹ́ fi gèlè yín wọ̀nyí ni. Ọba ò gbowó, ká tó máa tẹ̀síwájú. Fẹ́ fi wọ̀nyí ni. Ó kọjá bẹ́ẹ̀. Nǹkan àábá yín ṣe, ẹ bá fẹ́ rán aṣọ patí, bóyá ẹ fẹ́ rọ̀rọ̀ àti bùbá ni, màá bá yín ṣọ́ tó gèlè yín, aṣọ gidi, aṣọ tó dẹ̀ máa bá aṣọ yín mu. Tẹ́ pé ẹ bá dẹ̀ dé patí, ẹ̀yin nìkan náà máa wo oríṣiríṣi gèlè. Eléyìí tẹ́ bá dẹ̀ fẹ́ náà, tí ò bá sínú eléyìí tá a ṣòfin yẹn, tó sínú àwọn eléyìí, ẹ̀yin ẹ fi style ránṣẹ́. Gbogbo agbára Ọlọ́run ká, ẹ wo bó ṣe fine. So ẹ wo ibi tí kinní ẹ̀ wà, ẹ wo ibi tí style tó ń wà. Fine gan o. So ẹ ṣe. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa ti nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ nìyẹn. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ ká máa ṣe ìwádìí ohun gbogbo. Dájúdájú mi ò mọ blogger tí wọ́n ló gbé, ṣùgbọ́n ọba Ọ̀wọ̀ ọba gidi ni, ọba tí wọ́n ń fojú pa ará ìlú rẹ́ ni. Ọba tẹ́ pé wọn ò dẹ̀ ń ṣe ẹni tẹ́ pé wọn ò fẹ́ wàhálà. So lágbára lọ́wọ́ Ọlọ́run, ilẹ̀ Yorùbá kò ní dàrú, ogun ò ní wọ ilẹ̀ Yorùbá. Ìlú Ọ̀wọ̀ náà tí ìṣẹ̀lẹ̀ yẹn náà ṣẹlẹ̀ sí, Ọlọ́run á bá mi dùn wọ́n nú, á bá mi da òróró ìtura sí ibi tí nǹkan ẹ̀ ti ṣe wọ́n. Bẹ́ẹ̀ ló ṣe máa rí o. Mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn èèyàn kan ní online. Àkọ́kọ́ mo fẹ́ sọ̀rọ̀ nípa Toyin peperempe. Ṣé ẹ rí ọmọbìnrin yẹn? Tó bá ń wọ ẹni tí ò mú oore, Toyin jẹ́ number 1 nìyẹn. Ó ṣe ni láàánú pé kò yẹ kí o máa hùwà báyẹn torí ọmọ kékeré ara ẹ ni ẹ́. Ó lè ti dàgbà ọ̀bọ̀ lójú èmi náà. Gbogbo àná ọmọ kékeré ni wá o fún àwọn ìwà míì tá a bá ń hù. Bẹ́ẹ̀ ni, tí ò bá tí 50, o lè pè rẹ̀ ní pé torí àwọn tó ti 60, tó ti 50, wà lọ́dọ̀ àwọn èèyàn á ìpè rẹ̀ ní ọmọ kékeré. So gbogbo ìwà tí Toyin peperempe hù, ìwà aláìmoore ó pọ̀ jù ní ìwà. Ó dẹ̀ ní ìwà ọ̀dàlẹ̀. Soji ṣe ṣáàtì kan, ìgbẹ́rù ẹ̀kẹ́ ti rí kí ṣe ṣáàtì ẹ̀bọ̀n mo tún wò pé Soji Olowogbogboro ṣe ṣáàtì kan. Ó ní ìgbà tí àṣírí really one tí ìyá ewé claim pé ọmọ òun
tí ò dẹ̀ ń ṣọmọ ìyá ewé. Wọ́n ní àti ọwọ́ Tóyin peperempe ni àṣírí yẹn ti tú síta. Ṣé rí ẹ̀yin èèyàn ẹ burú gan, ẹ̀yin èèyàn ṣòro. Ṣé rí bí èmi ṣe wà tí ì bá láìkì ẹ, wàá mọ̀ pé mi ì láìkì ẹ. Mi ì lè ever súnmọ́ ẹni tí mi láìkì láyé, torí mi mọ bọ́n ṣe pretend. Mi ń bá mọ̀ pé mi ì láìkì ẹ, mi ì kọlẹ̀ ní súnmọ́ ẹ, wọ́gbọ́n láti mọ̀ pé mi, torí mi ní fún ẹ ní face. Ṣùgbọ́n ìwọ Tóyìn, ṣé ìgbà tí o tó àṣírí ìyá ewé nígbà tí rí wọ̀nà ìyá ìwọ àti ìyá ewé ò jà náà, ká má sọ pé ẹ̀jà ló fi táṣírí ẹ. Ibi tó ti máa ń mọ ọ̀dàlẹ̀ èèyàn ni pé kí ìwọ ọ̀tọ̀ èèyàn kan máa ṣe ọ̀rẹ́, kẹ́ ẹ má jà kó dẹ̀ lọ tó àṣírí ẹ̀ fún ẹnìkẹta. Ọ̀dàlẹ̀ èèyàn náà máa ń pè bẹ́ẹ̀. Ó ṣe yẹn tán, èmi ò fẹ́ mọ nǹkan tó fàjà láàrin ìwọ àti ìyá yẹn o. Ṣùgbọ́n rántí ọjọ́ kan, ọjọ́ tí wọ́n fẹ́ pín oúnjẹ àwọn nígbà lockdown, ìgbà ayé lọ bíi 2020 lockdown ti COVID-19. Ìyá ìgbówó lẹ̀ nínú owó yẹn ò lè sọ pé ò rí owó. Wàá rí owó náà rí bó tẹ̀ ju iye kan wàá rí bẹ́ẹ̀. Tí ìyá ẹ̀ ní kókó fún àwọn èèyàn lóúnjẹ Indomie àti ìkọ̀kọ̀, wọ́n náà rí bí ó tẹ̀ ju £1 wàá rí bẹ́ẹ̀. Ó já sí pé ó jẹ epo ìyá yẹn ó já ta ẹ̀. Èmi ò láìka àwọn alábòsí èèyàn. Ó ṣe yẹn tán, wájú wo àṣírí tí èèyàn kan náà láì tó tún tú nípa ọ̀rọ̀ ẹnu ẹ. Kí ló dé tí èèyàn ṣe burú báyìí? Ó jẹ epo ìyá ẹ̀. Mo tún rántí ìgbà tí ẹ fẹ́ ṣe ọjọ́ ìbí, owó tó ń dá fún ó tún kó fún ẹ, òun ló fi rẹ́ǹtì ṣọ́ọ̀bù yẹn Tóyin peperempe. Ẹ jẹ́ ká máa mú oore. Ẹ jẹ́ ká máa, kò sí nǹkan tí olóore èèyàn lè ṣe fún yàn, máa wo ọjọ́ kan tó ṣe oore yẹn fún ẹ, máa ro mọ́ lára. Torí ẹrú ẹ̀yin báyìí ló jẹ́ káwọn èèyàn máa ráàánú gbà mú. Torí ìgbà tí ẹ bá ṣe oore, tẹ́ bá fara lé gan pé ok, nígbà tí ìyá ewé wá sékòó tó ṣerú kan báyẹn, tó ń fi ráàṣírí báyẹn tó ṣe, òun kò tẹ̀ fi ṣe pé ìkan náà ni wá, tó yẹ pé ó mọ̀ nípa àṣírí yẹn, tó wá dé Èkó, tó dé ìlú òyìnbó tó ń tó máṣírí yẹn tó lọ ta fọ́ta ẹ̀. Kí náà ń pè yẹn ẹ̀yin tẹ̀mítẹ̀ ń wò mí? Ọ̀dàlẹ̀ èèyàn náà máa ń pè bẹ́ẹ̀. Ọ̀dàlẹ̀ èèyàn náà máa ń pè bẹ́ẹ̀. Gbogbo ìwà tí Tóyin peperempe ń hù ní òrí wà gidi nú ẹ̀. Ìwà bí ọ̀dàlẹ̀ ó pọ̀ jù nínú ìwà ẹ̀. Lọ change. Tóyin peperempe lọ change. Torí èèyàn mi jẹ́ pé a máa ṣe nǹkan alulẹ̀, a ṣe kìíní alulẹ̀, a ṣe kejì alulẹ̀, a máa ṣe dáwọ́lé nǹkan, kìíní yẹn a máa bọ́ sí nǹkan tó lérò, kò ní máa rí ìdùnnú lórí nǹkan yẹn. Àwọn kan wà tó bó bá ṣe bí fún, wọn ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀dá wọn ò ní súre fún ẹ. Òun ló ṣe dá ká máa ṣe dáadáa ní ayé. Nǹkan tó dẹ̀ burú jù ni pé kò jẹ́ pé èèyàn kò jáde kó tún máa dà á. Ìdájọ́ yẹn pápápá ni. Ọlọ́run fi kò ń dáwọ́ dúró lórí ìdájọ́ yẹn, ká pápápá lọ́nà máa ń ṣèdájọ́ torí orí ó jà ó ju òun lọ. Ẹ jẹ́ ká lọ máa wọ́ọ̀ṣì wa tá a bá ń wù. Ẹ má jẹ́ ká máa ṣe àbòsí. Ẹ má jẹ́ ká máa jẹ́ ẹni tó mo nífẹ̀ẹ́ lójú bọ̀ lórí ọkàn mi, mo kórìíra rẹ̀. Kò dá ohun rẹ̀ ló pọ̀ jù nínú wa. Èmi ò ní rọra mi lẹ̀, but èmi ò tẹ̀ ń wà bẹ́ẹ̀ ni, èmi ò ń wù. Torí pé èmi ò tẹ̀ fi bẹ́ẹ̀ ń tẹ̀lé yàn. Mi ò fi bẹ́ẹ̀ ń súnmọ́ yàn. Mo máa ń lọ mi ni. Torí mo ti mọ̀ wà ẹ̀yin èèyàn burú gan. Mi ń gbára léèyàn, torí bẹ́ẹ̀ mi ń fi bẹ́ẹ̀ súnmọ́ yàn, kò sí. Ní online ní kò sẹ́ni tó máa pẹ́ mo gbé fóònù mo pè ń rí, mi ń wójú eré èèyàn. Báwo mo ṣe máa wójú eré Ọlọ́run tí bá ti máa wójú eré èèyàn kiri, bó mo ti gbé ráyè rádaràda. Mi ì ráyè yẹn rárá. Tọ́nà bá ti yọ́nú sí mi, gbogbo ayé ló yọ́nú sí mi yẹn. Pẹ̀lú àwọn ìyá mi tó máa ń bá mi rajà yẹn, gbogbo àwọn ìyá yẹn, mo nífẹ̀ẹ́ wọn náà dẹ̀ nífẹ̀ẹ́ mi. Lọ́fẹ́ ṣe kò bá ní Búkì má ṣe o. Búkì má dárúkọ lágbájá mọ́, má dá sọ́rọ̀ ẹ̀ mọ́ o. Àwọn ni ó yẹ kí èmi náà máa bá yín rojọ́ wótòwótò tẹ́ ń ro ẹjọ́ ìranù. Àwọn ló máa pè mí, á pè mí sákìyèsí. Èmi dẹ̀ máa gbọ́rọ̀ gan torí àwọn ìyá yẹn, àwọn ìyá tèmi ni tí mi lè kó wọn kéré. So Tóyin lọ change. Gbogbo àwọn tó tún lọ sábà lé mi ní ìsìn, wàá wúrò ẹ̀ fún wọn lọ́la. Torí inú ẹ̀jẹ̀ ló wà, ẹ̀jẹ̀ ní. Ọ̀nà máa yẹ ká jogún nǹkan burúkú. Tí wọ́n bá ti jogún ìwà arékèrèké yẹn, ogún ni. Ogún kan ńlá yéèyàn ni. So Ọlọ́run á ṣọ́ wa ń bẹ̀. Ilé tó tún fẹ́ dàbí ọ̀rọ̀ tí mo sọ ni ọ̀rọ̀ Soji Olowogbogboro.
Sọjí mo wo ṣáàtì ẹ kan láti bí last week yẹn mọ́ mi ráyè ìgbà tí mo ráyè Saturday ni mo sábà máa ń ráyè màá lọ bí iṣẹ́ òun lóòrùn là ń wọlé so òun ló pọ̀ sí èèyàn mi lè máa wò pé ọ̀rọ̀ yìí ti ṣe kinní ìgbà tí bá ráyè lèmi máa ń dá sọ̀rọ̀ bí èdè ẹ̀ ń wá sọ̀rọ̀ láyé ní ojoojúmọ́ torí èmi gan ọwọ́ mi kún. Sọjí Olowogbogboro wọ́n ní tí ojú akátá bá máa léwó ṣẹ́nu ẹdìyẹ ló yẹ ká ti gbọ́ tí Fọláṣadé Tinubu bá tiẹ̀ wá ṣe nǹkan tí ò dá lénìí kì í ṣẹnu ẹ̀wọ̀ Sọjí ló yẹ ká ti kọ́kọ́ gbọ́ ó ṣe fi ọ̀rọ̀ lẹ̀ fáwọn spíkà míì dúró àwa tá a bá yín dá sí ọ̀rọ̀ ká gbọ́rọ̀ Fọláṣadé ká gbé jáde ká máa bàjá ká máa takò ẹ̀ mo wo ṣáàtì lọ́jọ́ wo ni Sọjí ò ń ṣèyàn ọ̀dàlẹ̀ ní ẹ́ o ó dẹ̀ ní ìlara ṣó ẹ rí ẹ̀yin tẹ̀mí tẹ́wọ̀ mi olórí àìsàn tó ń yọ Sọjí lẹ́nu àìsàn kan ni àìsàn kan yẹn ó dẹ̀ ju ẹgbẹ̀rún àìsàn lọ láyé òun ní ìlara tẹ́ bá ń bó nílara rìn ríyàn bá rìn onílara gbogbo ìwà ló máa kún ọwọ́ ẹ̀ Sọjí ní ìlara pé wọ́n dáwọ́ fún Fọláṣadé owó ló pọ̀ tó yìí ẹni tó fò jáde kò lè mú mọ́ra ó jáde ó sọ tinú ẹ̀ tí gbogbo ẹ̀ bá dàbí ìwọ Sọjí tí dọ̀kásì bá dàbí ìwọ Sọjí ẹ̀ bá ti wá Fọláṣadé sí ẹ̀ bá ti wá gúnlẹ̀ sí èbúté òfo lọ́wọ́lọ́wọ́ báyìí bá ṣe ń sọ Fọláṣadé ẹ̀ bá wà ní èbúté òfo tí ò ní ròyìn lọ́wọ́ mọ́ ṣùgbọ́n ẹ kò tí ẹ máa sọ pé kí ló dé tí gbogbo èèyàn láìkì dọ́kásì online kì í ṣe pé ìwà dọ́kásì dáa kì í ṣe pé ó jọ́ ọmọ kan tó ṣe kìíní ṣùgbọ́n ìwé ọkọ tó ní táwọn èèyàn fi ń nífẹ̀ẹ́ tẹ́mi gan fi ń kó jẹ bí índómì òun ni àánú tó ní kí tó máa bá mi lọ́rọ̀ àánú tí mo dárúkọ ẹ yẹ kí wọ́n kọ́ sọ̀rọ̀ kẹ́ má bínú o pé mo tún já síbòmí mo ń padà borí ọ̀rọ̀ àwọn èèyàn ń sọ wípé mi ì fi account number àwọn ìyá wa tá fẹ́ máa help tọrọkọ́bọ̀ tá fẹ́ máa fún wọn tọrọwọ́ jẹun kébi má pa wọ́n kú àwọn opó àwọn ìyá tó ti darúgbó tó yìí kiri ìyá mi 60 á máa kiri báyìí ni nǹkan tó jẹ́ kí n gbé nọ́mbà lẹ̀ obìnrin tí ń pè mí fi account number lẹ̀ no ẹ jẹ́ ká máa ṣe díẹ̀díẹ̀ èmi ni mo fẹ́ gbá account number lẹ̀ mo tún jókòó mo rò ó ṣọ́ọ̀bù mi ní pẹ́ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù tí bá lọ gbá account number lẹ̀ ń sọjọ́ iwájú ẹ mọ àwọn orí Facebook wọ́n máa ní owó tí Bukky gbà lọ́jọ́ sí olófin sí ṣọ́ọ̀bù ó ní lájà àsìkò ìgbà tó gbóyè ló wá sí ṣọ́ọ̀bù èmi ti ń wá ṣọ́ọ̀bù tèmi ó ti lé ní 4 months nísìnyí tí mo ti wo pé mo wá ṣọ́ọ̀bù bọ́ yẹ báàrí àwọn kéékèèké èmi ò dẹ̀ fẹ́ tó kéré àṣẹ ẹ̀rí ni so òun mo bá sọ pé ká kú dúró dìgbà tí a máa rí ṣọ́ọ̀bù mi àti tó bá tún mi fẹ́ káwọn èèyàn máa wá mi wálé ẹ mọ̀ mi fẹ́ káwọn èèyàn máa wá mi wálé ṣọ́ọ̀bù yẹn ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ẹni tó bá yẹ ká lọ yọjú sí nílé à ń lọ tá bá fẹ́ fún wọn lówó ẹni tó máa wá ṣọ́ọ̀bù kò ní sí pé bẹ́yà ilé náà máa wá mi wá so òun ló fà á tá bá ti ní ṣọ́ọ̀bù ẹ bá ti ṣe tá ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù àájò account number ibi tẹ́ máa bá a sanwó sí tá a lè máa fi ran àwọn tí ebi ń pa àwọn tí wọn ò ráṣọ wọ̀ àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ lójú àmì ìṣẹ́ ju ìṣẹ́ lọ àwọn tí èmi máa ràn lọ́wọ́ tẹ́pọ́n wá ìgbà COVID-19 rí i pé owó tí mo ná láì gba kọ́bọ̀ lọ́wọ́ èèyàn kì í ṣe owó díẹ̀ torí Ọlọ́run ti ẹ̀ ṣe iṣẹ́ mo ríṣẹ́ gbàǹgbà yẹn tó mo ṣe ríṣẹ́ gbà yẹn mo ń ro oúnjẹ àwọn èèyàn ń jẹ àwọn èèyàn owó ráìsì gbogbo ẹ̀ ní ìṣó ẹ̀ ní so mo tún fẹ́ kéèyàn èèyàn kékeré ká jọ wọ́pọ̀ ká ṣàánú àwọn èèyàn àánú ò ní kúrò ní inú ayé yín àtayé àwọn ọmọ wa àtayé mi náà nǹkan tó fà á nìyẹn so a bá ṣe account number bó jẹ́ 10 lẹ́rí ẹ̀fìsì bó jẹ́ oṣooṣù bó jẹ́ 1000 lẹ́rí ara ẹ̀ náà ni a máa gbá àwọn èèyàn wá wọ́n máa sọ nǹkan tójú wọn rí nǹkan tó fẹ́ fowó ṣe ẹ̀ máa fojú yín rí báyìí kì í ṣe pé a fẹ́ jẹ owó wọn ó pọ̀ tí ẹ̀ wù mí ìyà yìí ti pọ̀ jù ká lè máa fi yẹn gba oore lọ́dọ̀ Ọlọ́run kò ní jù báyìí lọ ní apá bẹ̀yẹn mo ya bara ni ó yẹ kí sọ láti bẹ̀rẹ̀ bọ̀ kí tó gbàgbé so ọ̀rọ̀ Sọjí tí mo ń bá lọ Sọjí ìlara ẹ̀ pọ̀ Sọjí onílara gan kí ló dé tó burú báyẹn
kí ló dé tí o ní ìlara, kí ló dé tí o kì í ṣe àṣeyọrí lórí àwọn tó bá gbé wá ná. o rántí ìgbà ayé Maureen, ìwọ ló jẹ́ kí Maureen di speaker dè níyì. Ní online ní ìsìn ibi tí àwọn èèyàn tó mọ Maureen wọn mọ̀ ẹ́, Maureen ti lọ, ó ti kọjá rádaràda. Ìwọ ló jẹ́ kí Maureen di speaker. Nígbà tí Maureen wá gbẹ́jọ́ bẹ́ẹ̀, ó dé ibi tí ó dé ìdajì ọ̀nà, ó takú, ó rì. Ẹ mọ̀ kí mọ́tò máa lọ kó rìn sí ìdajì ọ̀nà, ó rì. Ìgbà kéèsì ìyàwó kinní náà, ìyàwó Tẹríba, bó ṣe ṣe náà nìyẹn. Jẹ́ ẹ sọ pé bó ṣe máa ń ṣe ilé ayé tí èèyàn bá gbẹ́jọ́ bẹ́ẹ̀ tó fẹ́ ràn lọ́wọ́, nǹkan tó ń sọ má wo bẹ̀ pé ẹni yẹn. Irú ọ̀rọ̀ Fọláṣadé tó wá sọ pé ó bímọ kan, ọmọ kan ló bí fọ́kọ, ó bímọ kejì, ọkọ ẹ̀dá, kó mọ́kọ ẹ̀ jáde, ó ní ìdí ẹ̀. Nǹkan tó yẹ kó ṣe ni kó yẹ kó gbé kọ́. Torí ibi tí ọ̀rọ̀ dé yìí, ó ní tẹ́gbẹ̀ ìgbà tọ́rọ̀ ṣe bẹ̀rẹ̀ ni lórí irú kan báyìí jáde. Ẹ ti fẹnu lé everybody àti yọwọ́ kúrò lọ́rẹ̀. Bọ́ kì í ṣe inú agbami omi, inú agbami òkun, ojú ìjà ló máa padà. Ọmọ ẹ̀dẹ̀ ti mú wa àtijọ́, ó mú Dọ̀kásì ní bàbá níyà, ó mú wọ ní bàbá. Wo nǹkan tó ṣe, ó tún wá kọjú ìjà, ó tún kọ́ sí Fọláṣadé. Ẹ̀rù ẹ̀dẹ̀ bà mí nígbà tí mo rí ṣáàtì tó ṣe yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbẹ́jọ́ wá sí online, ẹ wojú àwọn tẹ́ máa lọ máa fi ọ̀rọ̀ yín lọ. Àwọn tó ṣé ní gbogbo àwọn tó wà online, àwọn tó jẹ́yàn gidi tẹ́ kọ́ wọ́n lè báyàn, wọ́n lè gbègèyàn dójú àmì, wọn ò pọ̀ rárá. Nínú àwọn tí ò pọ̀ yẹn ni Dọ̀kásì wà. Nínú àwọn tí ò pọ̀ yẹn ni Dọ̀kásì wà. Àwọn kan ní ìlara, ẹ̀mí má ràn yàn lọ́wọ́ dé òpin, ó wà lára wọn. Dọ̀kásì, nígbà tí ọmọbìnrin ké síta, kò sí ẹni tára ò ta. Dọ̀kásì dẹ̀ dúró pé wá, màá ràn ẹ́ lọ́wọ́. Ẹ rò pé lásán ni. Àsìkò Fọláṣadé ló tó. Tásìkò ẹ̀dẹ́ bá tó, kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe. Kìíní yẹn ṣe kó bá yá Dọ̀kásì náà mọ̀ Ọlọ́run ló dé. Jésù Kristi ló dé. Ọlọ́run ló sọ pé òun fẹ́ nu omijé Fọláṣadé nù, òun fẹ́ yọ òṣùká ìṣẹ́ àdágbé àdáfà, òun fẹ́ yọ kúrò lórí ẹ̀. Òun ló jẹ́ kí Dọ̀kásì dá sí ọ̀rọ̀ yìí gbà ní. Ìwọ sọ títọ́ ọmọ dídì wá bá tó gbọ́rọ̀ wá bá wo nǹkan tó ń ṣe. Ṣé ìwòyí láàárọ̀ ló yẹ kó máa rojọ́ dìdìrìn? Ó bímọ kan, ọmọ yẹn ó ṣe kinní kan. Sọjí ò ní ìlara. Ó dẹ̀ nẹ́mi kan ṣe nǹkan dópin lọ kíyèsára. Gbogbo èèyàn nífẹ̀ẹ́ Dọ̀kásì ó tí wò síbẹ̀síbẹ̀ àwọn èèyàn sì ń gbọ̀n tẹ̀lé. Ìwà ẹ̀ ní nǹkan tó ṣe fún ọmọ Fọláṣadé yìí, ó mọ oore tó fi rí gbà lọ́wọ́ èèyàn ni. Láti ọ̀dọ̀ Ọlọ́run gan, ó mọ oore tó fi rí gbà ni. Ó fi ráàánú gbà ní àwọn èèyàn tó wá yọ́nú sí pé ẹni tó lè dúró tọ ọmọlàkejì ẹ̀ tí ò mọ ẹyẹ tó ṣú, tí ò mọ ẹbí ẹ̀, tí ò mọ ara ẹ̀, tó dẹ̀ dúró ti dópin báyìí. Èèyàn gidi lélẹ̀. Òun lèmi fi nífẹ̀ẹ́ Dọ̀kásì. Òun náà ní tiẹ̀ lọ́wọ́ o. Ọjọ́ tó bá ṣe kan tí ò dáa, kẹ́ má ní ṣèbí Dọ̀kásì ló ṣe. Ọjọ́ tó bá ṣe kan tí ò dáa, èmi á jáde máa sọ. Mi ò sí lẹ́yìn èèyàn kankan, ṣùgbọ́n ìwà tó wù lèmi nífẹ̀ẹ́ lára ẹ̀. Èèyàn mélòó ló lè ṣerú ẹ̀ online? Wótò yìí náà ni. Á ṣe dé ìdajì ọ̀nà báyìí, á bẹ̀rẹ̀ sí máa rí àṣìṣe ẹni yẹn. Ẹ wo àṣìṣe tó yẹ pé ọwọ́ ẹ̀ náà ń dáwó fún, kò rí gbówó yẹn fún. Sọjí òní kò ní ṣe débi tó ti Dọ̀kásì ṣe dé yẹn, tó ti máa ráṣìṣe ẹ̀. Á wò pé ó ṣe báyìí, ó bímọ kan, ó bímọ àtọmọ méjì, èwo ni ò ń ṣe ọmọ nú ẹ̀? Sọjí, ìlara ẹ̀, ó dẹ̀ ń lara Dọ̀kásì gan. Torí ọba ní kí ló fàjà wa àti Dọ̀kásì dé lówó bò ó lè sọ. Nǹkan tó dẹ̀ jẹ́ kó bàjá ni pé ẹ̀yin ò ń rí àṣírí èèyàn kẹ́ gbé sínú. Tẹ́ bá ti ráṣírí èèyàn bí ó máa ti pé lọ́sọ́ kọ́ lè sọ pé ó sọ̀rọ̀. Ìgbà tó ti ráṣírí ìwòwò Dọ̀kásì yẹn ló bú ti dé bẹ́ẹ̀. Ó dẹ̀ ti gbé òun yẹn síta ní gbogbo á ti rí báyìí. Lẹ́yìn ìgbà yẹn ṣé Dọ̀kásì kú ni àbí kò tẹ̀síwájú mọ́? Ẹ má jẹ́ ká máa mọ nǹkan tá ń ṣe. Torí pé Dọ̀kásì ti súnmọ́ ọmọ yẹn ní ìsìn ìwọ́ wá, kò sí nǹkan tó lè ṣe, ọmọ yẹn ti lọ tán. Bẹ́ẹ̀ ni nǹkan tí ò rò pé òun lè ṣe lógún ọdún síbi tá a wà yìí, Ọlọ́run dẹ̀ ṣe fún láàárín ọdún méjì.
ẹ bá mi gbọ́ náà tóbi tóbi, ẹ bá mi gbọ́ náà tóbi. Bí Ọlọ́run ṣe máa ṣe ilé ayé wa ní mérékù nìyẹn. Ibi tó ta fojú sí pé a máa dé ní ọdún mẹ́wàá ká dẹ̀ débẹ̀ láàrin oṣù kan, ó ṣe máa rí fún ẹ̀yin ìyá mi yẹn tẹ́ ń wò mí yẹn àti èmi Kẹ́mi Bùkọ́lá nìyẹn. Lágbára lọ́wọ́ Ọlọ́run, a bá bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù wa, ẹ máa rí nǹkan tá ń tà. A dẹ̀ ní àwọn ẹ wò ó fún ẹ̀yin tẹ́ bá fẹ́ pè mí, mo ní kàmpálà kan. Ẹ rò pé ẹ mọ àwọn, mo nírú aṣọ yẹn rí ná, àwọn àǹkárá Hollandis was irú bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe ṣe. Àǹkárá yẹn máa fine o, àǹkárá Kampala wọn ò tí ì rán, ó wà lọ ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ pè nọ́mbà mi, kò dẹ̀ wọ́n rárá. Kampala àǹkárá ni èmi náà ti yọ ọ̀kan síta tí máa fi rán ìró àti ìbá ló máa fine. So àwọn aṣọ náà la máa ní lóríṣiríṣi, àwọn voile lace, àwọn voile suite, gbogbo ẹ̀ la máa ní. So a bá ti bẹ̀rẹ̀ ẹ rí gbogbo ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Lágbára lọ́wọ́ náà ògo wa máa búyọ, ìràwọ̀ wa kò ní wọ òkùnkùn. Káyá máa ta ẹrù obìnrin. Eléyìí àwọn confam nǹkan tó ẹ bá need, nǹkan tó ẹ pé Kẹ́mi lápò mi ò fẹ́ wá síta wa máa polówó ẹ ṣáà mù. Ṣùgbọ́n nǹkan tẹ́yin bá need, nǹkan tẹ́ bá need nípa Káyá máa ta ẹ pè mí. Eléyìí ń ṣe gẹ̀gẹ̀gẹ̀ Kánò lèmi ti ọ̀dà ọjà tèmi wá. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn Haúsá ló ní gbogbo nǹkan báyìí. So àwọn confam ni ẹ máa yí lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Àgbo nǹkan tó bá ń ṣe yín ẹ pè Kẹ́mi Bùkọ́lá. So kò ní jù báyìí lọ ní apá abẹ̀yẹn. Ẹjọ́ tó bá wà Ọ̀wọ̀, èèyàn gidi ni wọ́n o, ọba àtàtà ni wọ́n o, ọba ìlú Fẹ́mi lóyè ni wọ́n o. Ẹjọ́ o, kọ́bọ̀ sí lọ́wọ́ wọn o, ọwọ́ àwọn ṣọ́ọ̀ṣì ni owó wà o. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ tún pàdé mi Kẹ́mi Bùkọ́lá ní ọ̀la. Ẹ ṣé.